tó gbọ́rọ̀ tí Mufti sọ ẹ̀já kọ́kọ́ ka ọ̀rọ̀ tó jáde lọ́dọ̀ Mufti náà ṣùgbọ́n ẹ bá mi pín ẹ jẹ́ kó káwọn èèyàn díẹ̀ wọlé sí ká má fọ̀rọ̀ ṣòfò kọ́rọ̀ wọ́n mọ́ dàbí ẹni tí ń jó àsán kan ìlú àbí akọrin ìlélégbè tí ó yàtọ̀ sí ẹni tí ń jó àsán kan ìlú nẹ́tíwọ̀kì yẹn ni òjò tó sì rọ̀ lọ́fàá mo kí ẹ̀yin èèyàn mi tó wọlé lórí Facebook mi ò ní wáyé tì ìbànújẹ́ ò ní kàn yín ẹ̀já fi lè ṣèfàjẹ́ bandits cannot speak for Islam or call for Sharia látàfin Mufti ló ti jáde because ìròyìn tá a gbọ́ lọ́dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tàbí ìròyìn tá a gbọ́ ò ní wípé àwọn arábí nínú tí wọ́n fẹ́ fi àwọn ọmọ yìí sílẹ̀ ọ̀rọ̀ Sharia ń bẹ́ẹ̀ bí wọ́n ní ká fọwọ́ sí òfin Sharia wọ́n làwọn tó fi wọ́n lẹ̀ àwọn tí ń bẹ́ẹ̀ nú àhámọ́ sọ wípé kò sí ń tọ́jọ́ pé wọn ò fìgbà kankan béèrè bẹ́ẹ̀ tọ́ra àwọn táwọn wà lọ́dọ̀ wọn gan wọn ò fi tìpátì kúkú máwọn kírun tàbí káwọn yí padà sí mùsùlùmí. tọ́wá ní it is both surprising and misleading to hear claims that bandits and criminals are demanding Sharia. Individuals who engage in kidnapping, banditry, murder, and other criminal activities are acting in direct violation of the teachings of Islam and the principles of Sharia. Sharia is a constitutional right of Muslims, and every Muslim has the right to practice and seek its application within the framework of the law. However, its implementation must follow lawful, established, and legitimate procedure. Well, why then do some people persist in linking criminal acts to Islam? Are we expected to believe that those who openly disregard Islamic teachings are sincerely advocating for the very laws and values they violate on a daily basis? Attributing the actions of criminals to Islam serves neither truth nor justice. It only promotes misunderstanding, fuels prejudice, and distracts from the real issues at hand. Those who spread those narratives should be asked to provide evidence rather than rely on assumptions and stereotypes. Truth and falsehood cannot remain equal forever. False narratives may gain temporary attention, but in the end, truth will prevail. Mufti Media. So, bá a ṣe gbọ́ nìyẹn o. Ok, pápápá ẹ jẹ́ kí n deliver message mi. Àwọn èèyàn tó bá dé wọ́n máa bá ń bẹ̀. Torí iṣẹ́ pọ̀ nínú ọgbà àjàrà alágbàsí ò tó nǹkan. Information pọ̀ tí mo fẹ́ release fáwọn èèyàn tí mo nígbàgbọ́ pé àwọn tó bá ń débẹ̀ wọ́n máa bá. God bless you. Ṣùgbọ́n bẹ́ẹ̀ tí ń wọlé ẹ fi ọwọ́ yín gbé àgbéyé ọmọ ẹ bá mi share program yẹn. God bless you sir, God bless you my, God bless you friends. Ìbànújẹ́ ò ní kàn yín, àkàndò ò ní mú yín lọ́wọ́. God bless you sir, God bless you man. Bẹ́ẹ̀ tí ń wọlé òun ẹ bá ń pín kó délé kó dóko kó dẹ́sẹ̀ kúkú kó dọ́nà jíjìn. Lo and behold, lọ́pọ̀lọpọ̀ gbà reaction Mufti ìsọwọ́sọ̀rọ̀ rẹ̀ ìkórìíra tó ní sẹ́sìn mí àti akatakítí ẹ̀sìn rẹ̀ kò jẹ́ ká ní lọ́kàn pé ọgbọ́n mọ́ yanu àṣìwèrè náà. Gbogbo ọ̀rọ̀ tí Mufti sọ níbí ló correct. So Kennedy ọ̀pọ̀lọpọ̀ tí Mufti sọ làwáì náà ti sọ sẹ́yìn. Ó túmọ̀ sí pé kì í sí pàkàn ń wí kátikàti tàbí ń tó bá wa lẹ́nu. À ń sọ reality àti bí nǹkan ṣe ń lọ àti tí ó ṣẹlẹ̀. Now ẹ gbọ́rọ̀ Mufti. ṣe ra àwọn ọ̀daràn tí ń ṣe fact ní kẹ́ gbọ́ dáadáa kí DSS gan ó sì máa gbọ́. Fact ní kẹ́ gbọ́ dáadáa kí DSS gan ó sì máa gbọ́. Reality. Chad ni Niger ni Cameroon ni àyè àwọn intelligence agent àwọn orílẹ̀-èdè ńláńlá ni. ṣé ń gbọ́rọ̀ Chad o Niger Cameroon àyè àwọn intelligence agent àwọn orílẹ̀-èdè ńláńlá ni. ṣé ẹ gbàgbé níbi tá a sọ pé àwọn onísùnmọ̀mí ti wọlé lélẹ́yìí Chad Niger Cameroon Mali àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ńbẹ ni wọ́n ti lọ háyà wọn wá. Àwọn olóṣèlú lọ pe àwọn ẹni ẹlẹ́ni wá
jẹ́jẹ́ wọn jókòó lóòótọ́ làwọn èèyàn kan ń tírèèni wọn níjọ́ àjùbà lánìràn àdágbó níjọ́ ogun bá lè lánìràn alágídí ọmọ kò sí ìlú tí ọ̀la alágídí ọmọ torí ajá òde ńlá ìṣe kan ajá àléléyìn so àwọn kan ń kó àwọn ajagun tà wọ́n ń kó wọn jọ wọ́n dẹ̀ ń kọ́ wọn kò sí ìlú tí ó yẹ kó lájagun tà kò dẹ̀ sí ìlú tó yẹ kó lájagun tà ilé ayé ò bá wà peaceful ká ní ò sí sùnmọ̀mí ká ní ò sí ìtàjẹ̀sílẹ̀ ká ní gbogbo ata àmọ́ rere là ń ṣe rere gbogbo ata àmọ́ dáadáa là ń ṣe dáadáa ká ní ò sí ìyànjẹ ní jẹ́ ká ní lọ́kàn láti béèrè ẹ̀tọ́ bàbá fẹnu béèrè tí wọn ò fún wa láfi tìpátìkúkù ṣe láàkì wèrè bọlẹ̀ pé wèrè la fi ń wo wèrè so to the best of my understanding àwọn èèyàn wọ̀nyí wọ́n kó wọn dé Nàìjíríà ni wọn ò tọ́jú wọn mọ́ mo ti sọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà gbọ́dọ̀ lẹ́nu Mufti. train tí wọ́n rìkútù àwọn ọmọ ogun fáwọn operation tó jẹ́ special operation fún wa irú àwọn ọmọ ogun yìí táwọn foreigner tí wọ́n lò wọ́n bẹ ní Chad tí wọ́n ní camp tí wọ́n ti train wọn owó dẹ̀ ń wá láti abroad fún wọn àti bá àdúgbò ẹ̀ àwọn yẹn pọ̀ ìran Fúlàní Haúsá ni wọ́n pọ̀ jù nù wọn ìran mi náà wà bẹ̀ àti Cameroon o àti Chad o àti Niger o bẹ́ẹ̀ gbogbo tí mo wí ní ìsìn àwọn alágbára tí ń lò wọ́n ò lò wọ́n mọ́ tàbí kí n sọ pé 90% wọn ti dà wọ́n lẹ̀. Exactly bá ti sọ náà rèé gbé àwọn olóṣèlú tó kó wọn wá wọn ò náà ní wọn mọ́ nígbà tí ò ti sí wàhálà lẹ́yìn ìdìbò tó wáyé ní 2015 torí tí wọ́n ṣe mú wọn wá náà nìyẹn láti ìgbà náà láti ní sinmi títí dòní àwọn yẹn ò fẹ́ lọ mọ́ ní wàhálà dé sí wa lọ́rùn o. wọ́n ti wá síjú síbọn owó tí wọ́n sì ń fún wa dọ́là wọn fi ń fún wa lówó wọ́n ń gbádùn òṣìṣẹ́ ju iye tí wọ́n ń kọ́ wọn pé wọ́n máa yẹ̀bá káàkiri fún àwọn pólísì tí wọ́n lò wọ́n fún. God bless you, sir. They were not checkmate. Nobody checkmate them at our border. Mi rántí bẹ́ẹ̀ ni ẹ ṣe put ẹ̀ mọ́ bọ̀ ìkan náà ni omi ẹ̀kọ́ ni. You are very very correct. Ó wà nú àlàyé mi pé ńgbà tí border wa wà too opened náà ló fún láǹfààní láti wọlé anyhow ń bò la káwọn custom wá sí sàṣà ní custom tó fẹ́ iṣẹ́ lókè ọya torí wọn ò ní rówó ń bẹ̀ àwọn custom tó dẹ̀ iṣẹ́ láwọn border sí bí wọn ò bá gbà kí wọ́n gbé àwọn nǹkan ìjà olóró wọlé wọn ò ní rówó gbogbo ilé ayé wa orí owó lọ́ba ló dúró lé lórí. Lo and behold, if you have your money ó gbé anything kọjá wọlé sí Nàìjíríà tàbí jáde kúrò ní Nàìjíríà. If you have your money and know your ways, because lọ́pọ̀ ọgbà òròjú máa ń ṣe àwọn agbófinró wa àwọn aṣọ́bodè wa tẹ́rù bá ti pọ̀ jù wọn ò lè ṣẹ́ẹ̀kẹ́. Imagine kẹ́ ẹ kó ìbọn tàbí ọta ìbọn kọjá ìlàjì 911 ọkọ̀ 911 yẹn kẹ́ wá kó gàrí lé lórí. Àwọn aṣọ́bodè ò lè sọ gbogbo gàrí yẹn kalẹ̀ kan wò sálẹ̀ ẹ̀ ọlọ́pàá ò lè ṣe sọ́jà kankan ò lè dúró orú ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ló fẹ́ kọjá tí wọ́n fẹ́ gba ẹ̀gúnjẹ lọ́wọ́ wọn. So ńgbà tó sì jẹ́ wípé bọ́dà tiwa àwọn ológun tiwa wọn ò ní àwọn nǹkan ìgbàlódé tó lè dictate tí wọ́n kàn gbé kọjá lára mọ́tò tí ó dẹ̀ dún pé nǹkan kan bẹ́ẹ̀ ń bí o nǹkan kan bẹ́ẹ̀ ń bí o nǹkan kan bẹ́ẹ̀ ń bí o bẹ́ẹ̀ bá fẹ́ wọ airport wọ́n fi nǹkan yẹ̀yìn lára wò sẹ́ẹ̀ gbé nǹkan kan sára kí ló dé tí gbogbo orú nǹkan báyìí ò lè wà ní bọ́dà wa ń gbọ́ pé tó fẹ́ wọlé tàbí tó fẹ́ jáde náà là ń yẹ̀wò ní airport kí ló dé tá à lè yẹ ní tó fẹ́ wọlé àti tó fẹ́ jáde wò ní bọ́dà wa. Láyé ìgbà kan tí wọ́n máa ń kó mọ́tò tòkunbọ̀ wọlé ní dìrókò ẹni tó fẹ́ kó mọ́tò for example ẹni tó fẹ́ kó mọ́tò 30 40 50 tó fẹ́ kó wọlé lẹ́ẹ̀kan ṣoṣo ẹ ti kọ́kọ́ páàkì gbogbo ẹjọ́ sí gọ̀lọ̀ ìyẹn níbodè Kútọ́nù ẹ wá sí bọ́dà ẹ lọ rí àwọn custom ẹ lọ rí ọ̀gá wọn ẹ sọ yọ ọkọ̀ tẹ́ fẹ́ kó kọjá wọn ó sì gbowó lórí ẹ̀ àwọn ọkọ̀ yẹn ń gbà yẹn wò kì í ṣe duty ẹ̀ wọ́n ń ṣe duty ẹ̀ irú mọ́tò bẹ́ẹ̀ làwọn custom tó máa ń padà gbà láàrin ìgboro ń gbà mí tàbí náà máa lé káàkiri ṣùgbọ́n ní ìsìn tó yẹ pé Èkó ni mọ́tò ń gbà wọlé kò sí mọ́tò tí ó gbé kó wọlé tí ò ní ṣe duty làwọn custom òfin ríṣẹ́ ṣe dàbí alára mọ́
ní tí wọ́n jẹ́ ń Kútọ́nù nù. Kò sí custom tó wà ní Kútọ́nù gbà náà, kò sí custom tó wà nídìí ìrókò bọ́dà tí ọ̀yọ́kùn. Mo bá kan gbélé nínú wọn torí èmi náà gbé sáìdì bẹ̀rù rí. Ó nìkan ni wọ́n ń tan jẹrẹ́tọ̀ nù ilé wa. Ó nìkan ni o, ọmọ Haúsá sì ni. Yóò tan jẹrẹ́tọ̀ látàárọ̀ dálẹ́ ni tí ó bá ti lọ bíṣẹ́. Òun ló jẹ́ kó yé wa wípé ó yí fọwọ́ kan sálárì òun. So ibẹ̀ yẹn kọ́ là ń lọ. Ibi tá à ń lọ ni wípé kò sí àbójútó tó dáa láwọn ẹnu olóró wa. Ṣé Bọ́lá Ahmed Tinubu ò rí nǹkan kan ṣe sílẹ̀ rí? Báwọn ìjọba tó ti wá sẹ́yìn ò bá rí nǹkan kan ṣe sí. Tẹ́ ẹ bá gbàgbé nígbà tí wọ́n ti bọ́dà ní South West, wọ́n ṣí bọ́dà Òkè Ọya lẹ̀. Níbi táwọn Haúsá Fúlàní wà too desperate dé, wọ́n kó èèyàn wá láti Chad kó wá sí registration NIN ní Nàìjíríà. Wọ́n kó èèyàn wá láti Niger kó wá register fún voters card. Nígbà tí ẹnu bodè tiwa tí ò sí ilẹ̀kùn bẹ̀ gbàyàwó ló ṣí sílẹ̀. Nígbà tí ráìsì wọn ní gbogbo South ń gbé, wọ́n ń gbé ráìsì wọlé ní North ní Chad, border Chad àbí nǹkan kan, wọ́n ra ráìsì wọlé ń bẹ̀, wọ́n ń gbé nǹkan jáde ń bẹ̀. Odidi ààrẹ orílẹ̀-èdè yìí kò ṣe rélùwé sáàrin ìgboro Nàìjíríà o, ó ṣe rélùwé láti Nàìjíríà dé Niger. Ibi tá a bára wa nìyẹn pápá àgbájáde. Ó ní ìbọn bẹ lọ́wọ́ wọn nígbà tí wọ́n kó wọn wá tán, ìbọn bẹ lọ́wọ́ wọn ò gbà kúrò lọ́wọ́ wọn nígbà tí wọ́n ṣiṣẹ́ tán, wọ́n àti ẹ̀wà àríṣẹ́ òun ṣe. Olóríṣiríṣi nǹkan ìjà olóró ló wà lọ́wọ́ wọn, wọn ò gbà kúrò lọ́wọ́ wọn padà. Wọ́n bẹ lọ́wọ́ wọn, wọn ò gbà kúrò lọ́wọ́ láti ń lò wọn. Ẹ jẹ́ ìfẹ́ lápẹ̀jù yìí Niger lé France kó ń bẹ̀ wọn, France láwọn ti ẹ̀tọ́ train. Niger wọ́n ti lé France kúrò lọ́dọ̀ wọn, páwọn ò fẹ́ France mọ́. According to him, France dẹ̀ láwọn tó ti train kalẹ̀ fáwọn nǹkan yẹn. Ṣé France yóò kó àwọn yẹn dání lọ sílùú wọn padà ni? Tí wọn bá wá kó wọn lọ padà, ibo làwọn èèyàn yẹn wà? Iṣẹ́ ìwo ni wọ́n mojú ẹ̀ tí wọ́n mọ̀ ṣe? Ṣé sí àgbẹ̀ ni? Àbókò ríro? Àbójà títà? Ẹni tí ọkọ̀ sí okòwò tó jẹ́ pé òun ọ̀mọ̀jú kọ́ mọ bábọn sùn kọ́ mọ bábọn jí lọ. Yọkàn máa yẹ̀bọn ẹ̀wò lójoojúmọ́, yọkàn tó máa gbé kabẹ̀ no na o. Àdá tá a bá lò yóò di pẹ̀tà ni, ọkọ́ tá a lò yóò mú pẹ̀tà ni, síbi tá a fi jẹun yóò mú pẹ̀tà ni, àrò tá a dáná bẹ̀ yóò tutù ni. Àbí kílẹ̀ pé mo wí? So kò sẹ́ni tí ó fẹ́ kí nǹkan owó gbélẹ̀ làwọn eléyìí fún wa wò pé irinṣẹ́ ní ń bẹ lọ́wọ́ àwọn, irinṣẹ́ ńlá ni àwọn ò gbọ́dọ̀ gbé jókòó dandan ní káwọn fi ṣiṣẹ́. Àlẹ́ ìgbogbo African country ṣe ń lé àwọn pípò yìí, wọ́n làwọn ò fẹ́ fọ́rínà mọ́. Gbogbo ibi tí wọ́n ti ní wọn ò fẹ́ fọ́rínà mọ́. Àbí bí fọ́rínà bá wulẹ̀ wà kọ́ńtírì àwọn bíi Nàìjíríà ò ní ìdí fọ́rínà. Láyé Yar'Adua àwọn tíráì láti wá ní military base bí ìjọba wa ọgbà, house wa ọgbà, gọ́ọ̀mẹ̀ntì ọgbà, gbogbo àwọn orílẹ̀-èdè báyìí náà ti máa lóru àwọn wọn pé ẹ lọ́ọ́ máa dà wọ́n láàmú kí wọ́n lè máa wárán lọ́wọ́ àwọn orílẹ̀-èdè ayé. Ǹjẹ́ mọ̀ pé reality ni máa yé sọ? Àwọn orílẹ̀-èdè tí wọ́n ń ta nǹkan ìjà olóró, ṣé wọ́n ní ká máa fi mu gàrí ni àbọ̀ ní ká máa fi jẹun? Bọ́n ní ká máa fi bára wájà ni? Nǹkan ìjà olóró tí wọ́n ṣe débi ká máa fi pààyàn ni? Bí ọ̀bá wá sógun bóò ni wọ́n ṣe rí lò, bóò lọ́jà wọ́n ṣe yá. Ètò agbẹjọ́rò tó gbàdúrà kọ́ lọ́mọdé òun ọ̀rẹ́jọ́ rí. Kò sí. So àwọn náà ni ó kó nǹkan ìjà lé wọn lọ́wọ́, ẹ lọ́mọ dàrú. Màtó bá dàrú gbùdùgbùdù tí wọn ọ̀rọ̀ náà bá yọ, wọ́n wá pè wá pé ká wá gbà wọn kalẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lèmi àtẹ̀yìn ṣe ń clamor. Ẹ má jà fi gbéraga ṣe jàre, ẹ jẹ́ kí president ó consult àwọn Amẹ́ríkà, ẹ jẹ́ kí wọ́n pe China, bí wọ́n bá ní ìdí ẹ̀bùn wọn kan sọ fún wọn kí wọ́n bá wa ṣe lé kí wọ́n bá wa ṣe tọ̀hún. Èmi àtẹ̀yìn gbàgbé wípé ajá kankan ò torí olówó ẹ̀ sọdẹ. Bá Amẹ́ríkà ó bá ràn wá lọ́wọ́, wọ́n gbé sí condition wo lọ́wọ́ á fẹ́ fọ́ wa rí tí wọ́n tó fi fìnira kún ìnira fún wa. Bàbá ìgbà Amẹ́ríkà láàyè kó ní bẹ́ẹ̀sì ọmọ ológun nílẹ̀ yìí kò sí fọ̀kànbalẹ̀ mọ́, because wọ́n máa ti ọ̀dọ̀ wa sọ̀kù síbì kan. Àwọn tó ń bá sọ̀kù tó ń bá tọ̀dọ̀ wa sọ̀kù sí, àwọn náà ò ní í ṣe láì mọ́ sọ̀kù sọ́dọ̀ wa padà. Amẹ́ríkà àti Israel ń ló kó wàhálà tí wọ́n bá Qatar, ni wọ́n kó bá Saudi Arabia, ni wọ́n kó bá Dubai. Ńgbà tí wọ́n sọ̀kù sí Iran dẹ̀ wò pé bá pa ò bá kàtì apá mọ́ kásẹ̀ pẹ́. Gbogbo bíi Amẹ́ríkà ní military base sí, wọ́n gbàdó lóró bẹ́ẹ̀. Ẹ̀yin náà fi ìlera lérálẹ̀ yìí. Iran ò tóbi ṣùgbọ́n Iran jẹ́ ìlú tó lágbára. Agbára kí ni Nàìjíríà ní?
ẹ wogun Iran, ẹ wogun Amẹ́ríkà, ẹ wogun Israel. Ẹ ti rí bàálù tí máa ń su àdó olóró tí ọkàn máa yàgbé àdó olóró kalẹ̀ báyìí, wọ́n kàn máa lọ náà ni ọkàn máa yàgbé àdó olóró ibi igbó tí kọ̀ọ̀kan bá bà ayé wọn ti ta. Kò sẹ́ni tó fẹ́ jẹ Nàìjíríà run tó ní ìdíjúrú bàálù mẹ́ta bẹ́ẹ̀ lọ. Yes, bàálù yẹn ò gbọdọ̀ kọjá láàrin Èkó lọ bọ̀ látàárọ̀ dálẹ́ kí gbogbo Èkó ọmọdé rú. Amẹ́ríkà ní tí wọ́n fi mú àdó olóró, Israel ní tí wọ́n fi mú àdó olóró, Iran ní tí wọ́n fi mú àdó olóró, China ní tí wọ́n fi mú àdó olóró, tó yí jẹ́ pé tẹ́ bá jù sọ́dọ̀ wọn kíní ọ̀hún hàn lójú ọ̀nà. Mọ́mẹ́ǹtì tẹ́ ti rìlíìsì àdó olóró lónà ó ti dìde láti ibi tọ́wà yọ lọ pàdé ẹ̀ lójú ọ̀nà, kò ní jó dénú ìlú débi tí ó ṣèlú ní jàmbá. Lúàmbì o, Nàìjíríà ò ní kankan bẹ̀ o. Agbára kọ́bọ̀ kò sí lọ́wọ́ wa. Ẹ̀rí gbà tán ra jẹ́ẹ̀tì 4 àbí 5, fighter jet 4 àbí 5, ṣe kọ́lẹ̀ ń ṣàjọyọ̀. Ẹ lọ wòye fighter jet tí Amẹ́ríkà ní, ẹ lọ wòye tí China ní, ẹ lọ wòye tí Japan ní, ẹ wòye tí Iran ní, ẹ wòye tí Israel ní. So àwọn wọ̀nyí wọ́n wà nínú àwọn tí ń dá wàhálà lẹ̀ káàkiri ilẹ̀ aláwọ̀ dúdú Áfíríkà. Wọn ò fẹ́ kí ìsinmi ó wà níbi kankan. Wọ́n bá ti dá wàhálà lẹ̀ ń bí, wọ́n búgà sí ni, owó làwọn nà. Àwọn tí ń jà yí àwọn kan ló fi wọ́n lọ́kàn balẹ̀. Àwọn tí ń jìyàn gbé àwọn kan lọ́rán wọn ń ṣẹ́. Dojúmọ́ ni wọ́n sì ń wọlé sílẹ̀ Yorùbá. Wọn ò rọ́nà láti lọ sí South East mọ́. Àwọn Niger Delta ò fún láǹfààní láti wá mọ́. Ilẹ̀ Yorùbá ló kù lọ́rọ̀ wọn. Socialism ní tí a fi máa jẹun nù ìlú tí ọba ti mẹ́fọ̀ kan balẹ̀ wọ́n ní expert làwọn láti fi ọlọ́kàn balẹ̀. Tí ẹ bá ti ń pariwo báwọn wọ́n wà lè kó ọmọ ogun wọn wá ẹ wà máa sanwó tọ́ra àwọn bọ́sẹ̀ wa wọ́n ti ná wọ́n invest pọ̀ lórí nǹkan ìjagun lórí ọmọ ogun. Owó tí wọ́n rí lù wọn ká wọn. America 755 military base báràkì ológun 755 lórí àgbáyé. Kí ló tó mọ̀ Nàìjíríà ní ẹyọ kan iná ní ti bẹ́ẹ̀ nù Nàìjíríà. Kí ló tó wà fún ní 755. Britain ó ní etí ẹ̀ mọ́ra 300. France ó ní etí ẹ̀ bá mọ́ra 200. Tí wọ́n sì ní ìdí àti máa náwó lé lórí. Tó bá bẹ́ẹ̀ àwọn invest lórí pé afẹ́ máa ẹ máa gbà wá pé táwọn ọba yín sọ yín àwọn aráàlú làwọn ò fẹ́ yín ẹ ṣe àwọn sọ wọn sáwọn náà ní sọ́jà wa àwọn ọlọ́pàá ti á ní. Àwọn tí wọ́n máa lò láti dàgbò ń lùrú àbí bí wọ́n parọ́ pé kankan ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ àbí kí wọ́n fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé. Náà dáàdì mi kan àbẹ́gbọ́n mi kan béèrè ń bí wípé ṣé France ló rán àwọn adàlúrú wá sí Nàìjíríà? No, ẹ má gbàgbé níbikíbi tẹ́ bá ti lo tọ́ọ̀gì òṣèlú lásìkò òṣèlú tẹ́ kó nǹkan ìjà olóró fún wọn tí ìdìbò lọ tán tẹ́ ẹ̀ béèrè lọ́wọ́ wọn padà ẹ wá yọ̀ǹda kínní ọ̀hún fún wọn ó wà lọ́dọ̀ wọn. My brothers and sisters wọn ó lò ó láti fi fọ́lé onílé lọ́la torí wọn ò lè déédéé tọ́jú ẹ̀ sínú ilé. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni nǹkan tẹ́ni ń sọ àwọn tí France ti train kalẹ̀ pé wọn ó lò ṣùgbọ́n tí wọ́n láǹfààní àti lò ńgbà tí Nìjẹ́ sọ pé kí France ọmọ lọ lóhun àwọn ò fẹ́ wọn mọ́ wọn ó padà lo nǹkan tó wà lọ wọn. Wọ́n dẹ̀ tún ríran lọ́wọ́ owó gbà tó láwọn kan ṣe sùnmọ́ wọ́n invest wọ́n rí owó lórí ìgbésùnmọ́ méye. Àwọn tó ń jìyàn gbé tí wọ́n béèrè 50 million naira tó ń gba 70 million naira 200 million naira láti release èèyàn 15 million naira 20 million naira. Sáwàdà lérò pé wọ́n ń ṣe ni no now. Àwọn nídìí àwọn irú rẹ̀ làwọn yìí tá bá ti ń jiyàn àgbẹ̀ báńkò ní sígbà tí gọ́ọ̀mẹ̀ntì ò ní máa tọrọ káwọn èèyàn máa pọ̀ kọ́ lè bá máa rówó lára wọn ọ̀nà kanú ọ̀nà àwọn ọ̀daràn ni. Ẹlẹ́ẹ̀kejì ṣé ara àwọn ọ̀daràn kan máa ń mẹ́tọ́ pé ẹ̀dá kan wà ló wọn báyìí gẹ́gẹ́ bí mo ti sọ bọ̀ wọ́n sì fẹ́ máa wá owó. Fúlàní kan sọ lórí social media tó wo ìgbọ́rọ̀ rẹ̀ lórí ọ̀rọ̀ ní tí ń sọ wọ́n ní wọ́n sọ pé àwọn ẹran táwọn kó lọ sọ́jà tábà ti tiwa gbé ń bì wọ́n ní gbogbo àwọn tí wọ́n wá òun kì í sí Fúlàní Nàìjíríà kì í sí Haúsá Nàìjíríà kì í sí àwọn ọmọ Nàìjíríà wọ́n láti ìta bíi Chad bíi Nàìjíríà kankan náà ti ń wá ó ní kódà tí wọ́n máa ń pè tó ní wọ́n jí Fúlàní náà gbé bẹ́ẹ̀ ó ní tí wọ́n máa ń pè àwọn máa gbọ́ tí wọ́n sọ yìí pé àwọn ẹran táwọn kó lọ sọ́jà táwọn bá ti tà àwọn bọ̀ wálé wọn ní wọ́n máa ṣàdúrà pé dáadáa ní èdè o àwọn bí àwọn ọmọ tí wọ́n kó ìlera tí wọ́n wí tí wọ́n bá ti sanwó wọn owó làwọn fi lọ́ọ́ máa lífù lù wọn. Now my problem is this. Bó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí tí wọ́n wá sọ ìlú orílẹ̀-èdè Nàìjíríà àbí South West di odò àjẹǹjẹtúnjẹ mi táwọn ti máa kúndùn mi táwọn ti máa dá wàhálà lẹ̀ táwọn máa gbowó táwọn máa lọ ṣé Nàìjíríà náà ló open tó bẹ́ẹ̀ bàbá open sáà lè close ni sáà lè panu wa dé ni sáà lè pa bọ́dà wa dé ni sáà lè tún lù wá ṣe ni sí ò sí solution rárá ni ẹjọ́ kọ́ ni solution ìgbésẹ̀ ni solution.
àwọn ajagunta ni kò sẹ́ni tí ò lè háyà wọn o ajagunta ni wọn ò lẹ́sìn nítorí pé lu wọn Islam lọ gbàgbé náà fi lè máa jókòó mùsùlùmí àbí wọn fi lè máa múra bá ṣe múra lu wọn náà lẹ́sìn tí wọ́n múra lọ́dọ̀ wọn kì í ṣe Fúlàní Nàìjíríà. So solution ò ní pé àwa fúnra lára wa ńlá àgbàrá wálẹ̀ lọ́hùn àkàndá ọ̀rọ̀ Awíkonko mo ti wí tẹ́lẹ̀ pé n ò ní lo àmì fàágùn fún n ò sì ní pẹ́ pẹ̀lú ògo Ọlọ́run point ń bẹ nínú ọ̀rọ̀ tí Mufti sọ ni mo ní kí n jẹ́ kẹ́ wá gbọ́ n pé Mufti sọ reality o lórí eléyìí o bó ṣe rí gẹ́lẹ́ iná ṣe sọ̀hún àánú Olódùmarè nífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀.